Ẹ káàbọ̀ sí orí ètò. A tún ti wà lórí ètò wa. Ètò yín, ètò àwọn ọmọ Ọlọ́run gbogbo, àwọn tí ó fẹ́ dàgbà nínú Jésù. Ètò fún àwọn tí ó fẹ́ túbọ̀ mọ Ọlọ́run sí. A ti wà báyìí. Ìwálẹ̀ jìn, òun náà ni orúkọ ètò yìí ń jẹ́. Rédíò wa 91.5 FM tí ó kalẹ̀ sí Ìlòkún ní Adó Èkìtì, òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́. Orúkọ tèmi ni Florence Agunbíadé. Bó ló ṣe rí lónìí? A ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kòró wà kòró òsì, a wà láàyè ara wa. Ẹ̀mí wa lò já, àtọ̀ ẹ̀mí wa tún mọ̀ òpin ọdún yìí lágbára Ọlọ́run. Bọ́dún ìtìlẹ̀ lé, mo mọ̀ pé a bá wọn làjà lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ètò yìí, àwọn tó bá díjú la máa ń gbé yẹ̀wò. Bó ló ṣe rí? Ìránṣẹ́ Ọlọ́run á sọ. Lọ́wọ́ á sọ tán. Àwọn tí wọ́n tún gbọ́ wa, wọ́n lóore ọ̀fẹ́ láti pè. Ẹ kọ nọ́mbà ẹ̀ sílẹ̀ 08065226145 náà ni a máa pè sí tó bá tó àkókò. Lọ́wọ́lọ́wọ́ a lè link Facebook Florence Agunbíadé. Àwa ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá wa kópa náà. Kí la fẹ́ kíyèsí gan-an lónìí? Kó tó di pé mo sọ, èmi nìkan kọ́ ni mo wà lórí ètò. Èmi àti ìránṣẹ́ Ọlọ́run alààyè láti Deeper Life Bible Church ní Adó Èkìtì ńlá jọ wà bí. Orúkọ wọn ni Pastor Simeon Òjó Ọlábíntún. Ẹ máa káàbọ̀ sórí ètò dájú. Ẹ kú ètò olóòtú. Àwọn nìkan kọ́ ni wọ́n wà o. Àwọn àti arábìnrin wọn Sister Olúwafẹ́rànmi Ọlábíntún. Ẹ káàbọ̀ màmá. Ẹ kú ètò. Ẹ ṣé. Kó tó di pé a sọ nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò, já kọjá lọ sórí kejì náà. Mò ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Lónìí kì í ṣe àkòrí kan báyìí là ń wá tá a fẹ́ sọ lé lórí. Ìránṣẹ́ Ọlọ́run ẹ máa káàbọ̀. Ohun tí a fẹ́ kíyèsí ni pé ṣẹ̀mọ̀. Àwọn nǹkan míì tí ò sínú Bíbélì, àwọn kan sì máa wàásù rẹ̀. Irú pé ẹ má mugbó, irú pé ẹ má mu sìgá. Ibo la tiẹ̀ ti rí gan-an nínú Bíbélì? Ṣé kìí ṣe òdodo àṣelékè ni? Torí
Táwọn èèyàn bá fẹ́ sọ lọ tán bá fẹ́ sọ bọ̀ wọ́n ní Ọlọ́run náà ló dá òun ló dá igbó, ṣé kìí ṣe pé ó ní káwọn èèyàn máa mú ló ṣe dání. Ẹlòmíràn ní téèyàn bá ti mu gbó báyìí lórí rẹ̀ máa pé, àti oríṣiríṣi àwọn oògùn olóró gbogbo wọn ní Bíbélì ò tọ́ka rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá tàn mọ́lẹ̀ síbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé ìwé mímọ́ yẹ̀wò lẹ́ẹ̀kan sí. Ìdáhùn mi lórí irú àwọn ìbéèrè báwọn yìí, bóyá rí ẹsẹ̀ ìwé mímọ́ tó lòdì sí sìgá mímu tàbí egbògi olóró, wípé kéèyàn máa mugbó, tábà, sìgá, heroin, snuff àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni ìwé mímọ́ kò farasin. Ìwé mímọ́ jẹ́ ohun tó lọ tààrà. Ìwé mímọ́ jẹ́ ìwé òfin fún àwọn kìrìsìtẹ́nì, kìí ṣe fún àwọn ẹlẹ́sìn onígbàgbọ́, a sọ nípa ẹlẹ́sìn onígbàgbọ́, ṣùgbọ́n fún àwọn tí a ti gbàlà, àwọn tó ti di ọmọ Ọlọ́run, tó ti di àtúnbí. Jẹ́ kí n kà fún wa láti inú ìwé Jóṣúà orí kìíní ẹsẹ̀ 8. Ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò lé ẹnu rẹ̀, ṣùgbọ́n ìwọ ó máa ṣe àṣàrò nínú rẹ̀ lé ọ̀sán àti lé òru, kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. Tá bá ń sọ nípa Bíbélì gẹ́gẹ́ bí a ti mọ̀, ó kún fún ìmọ̀ràn, ó kún fún ìtọ́ni, ó kún fún àsọtẹ́lẹ̀ ìbáwí fún gbogbo arìnrìn àjò tó lépa ìjọba Ọlọ́run. Tá bá lọ sí ìwé tí àpọ́stélì Paul tó kọ sí ìránṣẹ́ Ọlọ́run, ọmọ rẹ̀ nínú ìgbàgbọ́ yẹn Tímótì, nínú Tímótì kìíní, Tímótì kejì, tọrọ gáfárà, Tímótì kejì orí 3. Tá bá wò láti ẹsẹ̀ 16, Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16 àti 17, ó ní gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run lé ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni, tí ó sì wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Bíbélì bá sọ kedere nípa tí ọtí mímu tá a ti rí nínú ìwé òwe, tó yẹ pé gbogbo ìyẹn ó gbajúgbajà. Ó dájú pé kò lè dákẹ́ nípa àwọn egbògi olóró míì tó jẹ́ pé ó lè yí orí ènìyàn, ó lè fún èèyàn ní àwọn agbára láti wu ìwà ipá. Bíbélì ò lè dákẹ́ lórí ẹ̀. Màá wá ka ìwé Kọ́ríńtì kìíní orí 6. Ibẹ̀ yẹn gan ló ti wá lọ tààrà. Kọ́ríńtì kìíní orí 6. Èyí wá sọ fún wa bí ibi tá ẹni tó ń mu sìgá, nǹkan tó fi ń mu sìgá yẹn, ẹnu tó fi ń mu, ibi tí èéfín sìgá yẹn tó ti ń jáde, ibi tí sìgá yẹn tó ń lọ nínú àwọn nǹkan tó gbà sára yẹn tó wọlé sí ní àgọ́ ara. Ibi tá wá fẹ́ kà yìí ó wá tàn mọ́lẹ̀ sí fún wa wípé olólùwà Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 20. Nítorí tí a ti rà yín padà ní iye kan, nítorí náà ẹ yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ń ṣe ti Ọlọ́run. Ìyẹn ni wípé ara wa àti ẹ̀mí wa tí Ọlọ́run ní ṣe. Ẹsẹ̀ tó ṣáájú ẹsẹ̀ yẹn, ẹsẹ̀ 19 ní, tàbí ẹ̀yin kò mọ̀ wípé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í ṣe ti ara yín mọ́. Torí náà tí ara wa tó bá jẹ́ ti Ọlọ́run, tó bá jẹ́ ti Olódùmarè lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, ó di dandan ká lò ó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé wa wípé tá a bá ń fẹ́ ìtọ́ni, ẹni tó bá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn máa ń béèrè, tó máa ń béèrè bóyá ìgbà tí wọ́n kọ Bíbélì, bóyá wọ́n ti máa mu sìgá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí kò dára lónìí tó ń gbilẹ̀, tó yẹ pé ìgbà yẹn kò tí ì farahàn, ṣùgbọ́n ìwé máa sọ àsọtẹ́lẹ̀. Fún àpẹẹrẹ nínú Jòhánù orí 7 ẹsẹ̀ 17, ó ní bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, ó ní yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà. Torí náà tí ẹnikẹ́ni bá fẹ́ tẹ́ Ọlọ́run lọ́rùn, nípa Bíbélì ni ó ti mọ̀.
Bíbélì wà fún àwọn tó ń wá Olúwa, tó fẹ́ rìn nínú ìlànà rẹ̀. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Àwa náà la mọ̀ ibo náà ti mọtí lónìí. Kò ṣeé ṣe kí pásítọ̀ kó pàtẹ àwọn ọtí dìgbòligi sórí àga wàásù kó máa mú. Àwọn ibi tí wọ́n ti ń ṣe àwọn nǹkan tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, ibẹ̀ náà ni wọ́n ti ń mu sìgá. Àwọn tó ń mu gbó, tó tiẹ̀ kí láyà gan, wọn ò kì í mú ní gbangba ìta, wọ́n á máa ṣe ní kọ̀rọ̀. Nítorí náà Bíbélì jẹ́ kó yé wa wípé bí ẹnikẹ́ni bá jẹ́ ti Ọlọ́run tó bá wà nínú Kristi, kò lè máa bẹ̀rù ìbéèrè yẹn, torí pé ó ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ. Kí làwọn àtijọ́? Sìgá mímu wà lára àwọn àtijọ́. Àgbèrè, ọtí mímu, ìréde òru, níní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀, ìjà, panṣágà, jàgídíjàgan, ìwà ipá, gbogbo káfipá bánilòpọ̀ tó wà lóde lónìí. Èèyàn dédé ṣe ẹ tó ti fa nǹkan ságbárí torí ẹ ti tanná, ó kò ní láàánú fún ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀, kò ní wò wípé ẹgbẹ́ ọmọ mi ni. Nígbà tí ẹ̀mí yẹn tó bá ti gbé wọ̀, tó ti mu igbó yẹn, tó ti mu sìgá, tó ti mu oríṣiríṣi àwọn nǹkan tó yẹ pé ayé lórí, kò ní wẹ̀yìn wò láti fipá bánilòpọ̀. Àwọn ìwà búburú gbogbo, olè jíjà, ìpànìyàn, àwọn tó fẹ́ lọ digunjalè, gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n máa ń lò, ó jẹ́ irinṣẹ́ fún wọn. So a lè bá ọmọlúàbí níbẹ̀, a lè bá ọmọ ní ọmọlúàbí níbi tí wọ́n ti ń mu sìgá. Wọ́n tó lọ síjọba Ọlọ́run kó wá gbé iná sílé tó yẹ pé Ọlọ́run pè ní àgọ́ ara wa, tó jẹ́ ibi tí Ọlọ́run fún ara rẹ̀ tó ti yà sí mímọ́ pé tòun ní ṣe. Ó ní àgọ́ ara wa, ó ní tẹ́ḿpìlì, ó ní kí lọ́lọ́run dẹ̀ ṣe nínú tẹ́ḿpìlì. Ọlọ́run máa ń gbé nínú tẹ́ḿpìlì rẹ̀, ó máa ń gún wà ní. Dẹ̀ ní dá kó máa rú èéfín sí Ọlọ́run yẹn lójú nínú tẹ́ḿpìlì. Bẹ́ẹ̀ ni, torí pé yàtọ̀ sí pé ó jẹ́ ohun ìríra, ó jẹ́ àrífín. Nínú Gálátíà orí 5 ẹsẹ̀ 19, ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn, tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí, wọ̀bìà. Bí ẹ sọ fún ọ, ìwọ tó sọ pé tí wọ́n náà ń sọ yẹn, sìgá mímu wà lára ìwà èérí àti wọ̀bìà. Kéèyàn jẹ kó mu, kéèyàn kó má mọ̀ ibi tó wà. Ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmọ̀típara, ìréde òru àti nǹkan báwọn ni àwọn tí mo wí fún yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ti ń wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún kíni o, yóò jogún ìjọba ti Ọlọ́run. Ẹni tí kò tí ì di àtúnbí, ó jẹ́ ẹrú sí ẹ̀ṣẹ̀. Bóyá ìwọ náà sọ pé a ló ti gbìyànjú, ó sọ pé tí bá ti lè wọ 2020 báyìí, sìgá ẹyọ kan yóò ní fi ka ẹnu mi. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ìlérí, wọ́n ti bá dá májẹ̀mú, ọdún tó ń bọ̀ yẹn mo ti mu pálí 10 tẹ́lẹ̀, màá dínkù. Kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Tí ìwọ bá ń fẹ́ ìgbàlà, tó bá ń fà ọ̀nà àbáyọ, Bíbélì jẹ́ kó yé wa wípé o ní láti di àtúnbí, torí pé tẹ́nikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo ti. Tó bá di ẹni ìgbàlà, Bíbélì wípé àwọn tó bá gbà á ni a fún ní ipá láti di ọmọ Ọlọ́run. Ẹ ṣeun. Ṣé ẹ mọ̀ pé Bíbélì ń sọ kìíní kan, Jésù gangan ló sọ. Àwọn èèyàn dẹ̀ máa ń fẹ́ sọ̀rọ̀ sí ibẹ̀ yẹn. Wọ́n á ní ohun tó wọni ní ẹnu lọ kò sọ̀yàn dá láìmọ́ bí ò ṣe ohun tí ó jáde láti inú. Jésù Olúwa ló sọ bẹ́ẹ̀. Bíbélì wá sọ pé àwọn bíi àgbèrè, èrò búburú, ìpànìyàn, àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. Ìmọ́lẹ̀ wo lẹ lè tàn sí àwọn irú ìbéèrè báyìí? Jésù Kristi fún ara ẹ̀ náà sọ fún wa, ó ní sọ igi di rere, ó ní èso rẹ̀ á sì di rere. Orísun ní ọkàn yẹn tí àwọn ìwà búburú yẹn ṣe ń jẹ jáde, tó ti ń jẹ jáde. Fún àpẹẹrẹ báyìí, kí n jáde kúrò ní ilé àgbàgbé, kí wá rí bí owó kan wà nílẹ̀ bí 50,000 àbí 100,000, owó tuntun, kí n wẹ̀gbẹ́, kí n wò sí, kò sí anybody níbẹ̀. Nǹkan tí ò ní jẹ́ kí n lè mówó yẹn pé mo fẹ́ fi ṣe tèmi, òun ni wípé mo ti di ẹni tí a ti rà padà. Ọkàn tó wà níbẹ̀ yẹn láti gbé ẹ́ńjìn tí àtijọ́ kúrò níbẹ̀ àti gbé tuntun sí. Nítorí náà tí èèyàn bá ti jẹ́ ti ọmọ Ọlọ́run, kò lè máa ro irú èrò bẹ́ẹ̀. Tí bá tiẹ̀ mówó yẹn, inú kí mo wá sínú ilé bí ni, àbí kí n lọ ságọ́ ọlọ́pàá,
kán lè pe bóyá ẹni tó bá ní ó lè rí. Torí náà ẹni tí nǹkan burúkú máa jẹ jáde nínú ẹ̀ á jẹ́ ẹni tó yẹ pé àti ìpààrọ̀ ọkàn ẹ̀, ìyẹn ni Jésù lè kú fún lórí ibi àgbélébùú, fún ìyípadà ọkàn kí ènìyàn bá ti di àtúnbí. ṣé pé inú ni sìgá mímu yẹn ti wá àti gbogbo olóró yìí? Ènìyàn tí a dá a fún nípa láti yàn nígbà tí ìṣẹ̀dá Ádámù tó ti wà nínú ọkàn wa, àwọn nǹkan tó lòdì sí Ọlọ́run lèṣù á máa fẹ́ ká ṣe, á fẹ́ ká máa ṣe. A mọ̀ pé kíní yẹn ò dáa, òun la fi rí bí àwọn tó ń mú wọn máa mú ní kọ̀kọ̀. Ohun tẹ́ ń sọ tó bá yé mi òun ni pé ohun tí wọ́n ṣe yẹn ò pé bóyá akànwò ń ta nínú náà ló ti wá, àbí pé inú ló ti ń wá. Inú ló ti wá. Nígbà tí èèyàn bá jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, remote control, èyí tí àwọn olóyìnbó pè ní remote control, nǹkan tó fi darí èèyàn ó wà lọ́wọ́ Sátánì. Ló máa jẹ́ kí ìpòǹgbẹ yẹn kó wà bẹ́ẹ̀. Ìpòǹgbẹ yẹn lọ mú bẹ́ẹ̀ ni ò tẹ̀ lówó lọ́wọ́. Nígbà tí ìpòǹgbẹ yẹn bá ti wà, ó lè lọ jalè kó bá lè ra sìgá. ìyẹn wá ní pé inú náà ni ìgbé ayé yẹn ti ń wá. Bẹ́ẹ̀ ni. Ó wá tún lè sọ̀yàn di aláìmọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Àwọn èèyàn á fẹ́ láti béèrè lórí ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò lónìí. À ń bọ̀ ná, ẹ jẹ́ kí a sáré kọjá lọ sódì kejì fún ìpolówó ọjà. Ẹ káàbọ̀ padà. Nọ́mbà tí ẹ máa pè sí báyìí 08065226145. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun àpá àtijọ́ náà yé gbà lápàdé bá àmàlẹ́. Ẹ ṣé. Mo fún bàbá wa tó ń lọ mo fẹ́ bèrè iṣẹ́ kan wò pé ẹ̀rọ wípé indirectly àwọn ọmọ náà sọ pé kọ́ máa mú wọn ṣe mọ̀ pé à ń kàn tó mọ̀ indirectly. Tẹ́lá gbogbo àwọn kọ̀tọ̀tọ̀ àwọn àwọn tó bá kó gbogbo tó ń sọ wáyé àwọn kọ̀ọ̀kan wà máa ń bàbá nínú òògùn ẹ̀rù kókè náà sọ láì wọ́n fẹ́ produce àwọn òkúta tó gbà tó ní tẹ́tẹ́nù tí kì í kàn tó mọ̀ ẹ̀rù kókè tẹ́ ń sọ láì látàrí tẹ́tẹ́ ìdè tó wọ́n àwọn èèyàn àfíìsì ẹ̀ wọ́n fi sí ẹ̀ cough syrup ni tẹ́lẹ̀ táwọn èèyàn sọ sí sálẹ̀ ló pẹ̀lú irú gbogbo ilé ìtọ́jú táwọn ń lò kiri Tramadol tẹ́tẹ́ ayé tẹ́lẹ̀ tẹ́yẹ̀ bá ti lò àwọn ìlò ṣùgbọ́n ẹ̀jẹ̀ sí ànàkúdà ní ẹ̀dẹ̀ jù ìgbọ́sẹ̀ gbà fún ìtẹ̀ táwọn èèyàn tẹ́lẹ̀ jù jẹ̀ ìgbà tó máa sọ pé òkúta ìwé àwọn èèyàn kọ́ lè jẹ́ o báwọn á wò pé àti tobacco àti ìkíní gbogbo kìnìún wọ̀nyí nígbà yẹn tí wọ́n fi tòótọ́ sí ní dọ́sí tẹ́tà. Ó dà, ẹ jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run dá sí ẹjọ́ dá sí ẹ ti béèrè. Ẹ ṣé. Láti dáhùn ìbéèrè yín, mo fẹ́ kà látinú Tímótíù kínní orí 5 ẹsẹ̀ 23. 1 Timothy 6:23. Má ṣe mu omi nìkan, ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúgbà. Ìyẹn jẹ́ àṣẹ tí Paul àti ìmọ̀ràn tó pa fún ìránṣẹ́ Ọlọ́run. Odidi bishop ló ń bá sọ̀rọ̀ wípé kó má mu omi nìkan, kó máa mu ọtí díẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé ọtí yẹn fúnra rẹ̀ ní bó ṣe sọ yẹn ó gbà á níyànjú gẹ́gẹ́ bí oògùn ó lè mú ìmúláradá wá fún. Iṣẹ́ ọtí eléyìí tí wọ́n tà. Yàtọ̀ sí yẹn ìgbòlógì. kì í ṣe ọtí tó pààyàn, kì í ṣe ọtí tó ṣe, ṣùgbọ́n ọtí eléyìí ó ní èròjà tó jẹ́ pé ó lè mú kí kó wo ọgbẹ́ sàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ fún àpẹẹrẹ gbogbo la máa ń wa mọ́tò, ta mọ mọ́tò. Èèyàn lè mọ́tò bó ṣe wà yẹn, èèyàn ó wà fún ìrìn àjò.
ṣùgbọ́n èèyàn lè mọ̀ọ́mọ̀ náà kó lọ fi pààyàn tí àwa sọ pé torí pé wọ́n fi pààyàn wọ́n ló pé máa ń wà nínú àwọn nǹkan míì tá a máa ń jẹun. ìlò nǹkan tá a bá lo mọ́tò fún òun ló máa fi ìlò oògùn yẹn àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe nígbà tí èèyàn bá ń lò ó bóyá láti pé kó gbàgbára ó yàtọ̀ sígbà tí wọ́n ń lò ó fún túnú àwọn oògùn yẹn láti fi ṣe ìwòsàn àti ìmúláradá. ẹ ṣé. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Ẹ ṣé, orúkọ yín láti bo lẹ ti ń pè wá. Ẹ ṣé ọ̀nkú Wálé. Bàbá ẹ sáré ṣàlàyé ní ṣókí torí àkókò wa báwo ni ẹni tó bá ń mú nǹkan wọ̀nyí ṣe lè yọ̀ǹda ẹ̀ kó má mú mọ́. Bíbélì wípé àwa ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká sọ pé kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí. Ìgbésẹ̀ àkọ́kọ́ ronúpìwàdà, gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Tó bá wá gba Jésù ó ní ìyà tó bá gbà á fún ní ipá láti di ọmọ Ọlọ́run, agbára yẹn á wà níbẹ̀ tó jẹ́ pé kò ní lè lọ sínú àwọn nǹkan báwọn yẹn. Ẹ̀mí mímọ́ la máa ràn án lọ́wọ́. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Ẹ ṣé. Ìlà yẹn tún já o. Ẹ pè wá padà. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín láti bo lẹ ti ń pè. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹ dúpẹ́. Àmín. Ẹ ṣé. Wọ́n kàn kí wa ní ohun tá à ń sọ̀rọ̀ lé lórí náà ni pé igbó mímu àti oògùn olóró gbogbo àwọn kan ní kò sí nínú bíbélì wọn sì máa mú tá à ń wò náà nìyẹn lónìí. Hello. Ẹ káàbọ̀. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹ ṣé. Orí karùn-ún bàbá ẹ sáré bá wa ṣíwèé Àìsáyà orí karùn-ún yẹn. Yes, à ń gbọ́ yín. Àti ọkùnrin alágbára ni láti fi àdàlù ọtí líle. À ń gbọ́ kí tí ẹ̀ ń ṣọtí àti gbé ọtí yẹ̀wò àti mọ̀pọ̀ tí ò dáa àwọn igbó àwọn oògùn olóró wọ̀nyẹn la wá ń sọ. Gbogbo àwọn oògùn olóró wọ̀nyẹn pátá gbogbo ẹ̀ lọ́wọ́ ń pọ̀. Lórí pé gbogbo ọ̀gá tó bá ti ń yí mi lórí tó mú mi hùwàkúwà. Tó mú yàn ṣe kán. Ìlà yẹn tún já. Hello, ohun tó ń sọ ó nítumọ̀. Wọ́n láwọn ti ń mu gbórí àwọn òun mọ́. Mo gbàdúrà yín náà tẹ̀ ń mu lọ́hùn oore ọ̀fẹ́ láti yí padà Ọlọ́run á fi fún yín. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Ẹ
ẹ ṣé yóò dá o. ẹ ṣeun. Wọ́n ní igbó ò dáa, kò sẹ́ni tó máa sọ pé igbó dáa, ṣùgbọ́n àwọn èèyàn á máa sọ pé ọ̀làjú náà ni. Hello, Hello, ẹ káàbọ̀ sórí ètò. mo ti ń pẹ́ fún program. Ẹ ṣé o, orúkọ yín láti bo lẹ ti ń pè wá. Orúkọ náà ni Alhaji tó ṣe ojú ẹni láti odò ìgbìmọ̀. Ẹ ṣé ẹ ṣeun ẹ ṣé. Ṣé rí èròjà wọ̀nyẹn láti máa mu àti gbóni àtògbógbóró ni ọ̀pọ̀lọpọ̀ ló ti mu igbó yẹn tó jẹ́ pé bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí òun ló yà á níwèé tó jẹ́ pé wọ́n fi ń tọ́jú ẹ̀ kiri báyìí tí ọ̀pọ̀lọpọ̀ ò lè tọ́jú mọ́. Èròjà tí ń ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn ìgbẹ́ lẹ́tọ̀ọ́ láti pé kí èèyàn jẹ máa rìn nítòsí ẹ̀ débi tó ń mú. So èròjà tí ò dáa fún ìlera ara tó yẹ kí èèyàn ń sá fún. Kéèyàn sá fún un. Búra mi kọ́, Ẹ ṣé báìbù náà sì kọ́. ẹ ṣé. Ọlọ́mọ jẹ́ ká bí ọmọ tá a máa mú igbó. Àmì o, àṣàmì àgbé ìtọ́ àdúrà mi Ọlọ́run ní jẹ́ ká bí ọmọ tá a máa mú gbó. Ẹja sáré gbé ìpè kan sí kí a tó máa lọ lórí ètò. Ẹ yá pè wá tẹ bá sì fẹ́ béèrè ìbéèrè. Hello, ìbéèrè yín ẹ jẹ́ kó lọ ní ṣókí torí àkókò wa. Ẹ ṣé. Ẹ ṣé. Wọ́n tiẹ̀ ti wá parí ẹ̀ wọ́n ní kí ẹni bẹ́ẹ̀ kó ronúpìwàdà kó bá lè rí ìjọba Ọlọ́run wọ̀. Ẹ ṣeun ìránṣẹ́ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́ àgùntàn Simeon Òjó Ọlábìntán ẹ mà ṣe ẹ kú dìde àti aya wọn Olúwafẹ́rànmi Ọlábìntán ẹ ṣé màmá ẹ kú dìde. Ju gbogbo ẹ lọ tí àwọn elétò ìlera tán bá ní ẹni tó bá fẹ́ ní kánsà tó bá fẹ́ ní orí yíyí àtàìsàn tó pọ̀ pé igbó àtàwọn oògùn olóró ló fà á. Ṣé Bíbélì àwa fọwọ́ sí? Mo rọ̀ wá gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ tó ní àṣà àti ìṣe oògùn olóró àti igbó mímu ẹ jẹ́ ká yọ̀ǹda ẹ̀. Ẹ̀rí bàbá yẹn wọ́n ní kó bá lè dé ìjọba Ọlọ́run títí di ọjọ́ mẹ́jọ táwọn tún máa pàdé lórí àkọ́tún ètò yìí. Èmi ọ̀rẹ́ yín Florence Àgúnbíadé ló ń kí yín pé pàdé wa bí oyin ó dìgbà. Yes, ma'am. Yes, sir. Kúṣẹ́ Olúwa. Ó máa ń ṣiṣẹ́ sir.